so bó ṣe rí mi. Bàbá kí a tó máa lọ sà láìpẹ́ náà ni ní àsìkò bàtẹ́ ìsínlé ni bàbá Adébóyè jáde wọ́n ní kí àwọn kìrìsìtẹ́nì tí àwọn sọ nígbà wọ́n pé ìwọ tó bá san táìtì o pé ọ̀run àpáàdì ló ń lọ pé àwọn túbá o pé báíbù sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n tí o bá san táìtì ẹ déédéé wà á tún fi rí ìbùkún gbà sí ní ọwọ́ Ọlọ́run ni fún bàbá tán fi jáde tán sọ orúkọ báyẹn lásìkò gbà yẹn àbí lásìkò sí kí ni ẹ̀yin sí níbo ni position tí lórí ọ̀rọ̀ tí bàbá Adébóyè sọ yìí níbi ọ̀rọ̀ táìtì o káwọn èèyàn forí jà wọn kò rí bẹ́ẹ̀ mọ́ ní báíbù àwọn òkà bẹ́ẹ̀ tó ni. Èèyàn burúkú ni Adébóyè is a carnal person, is a bishop. Level bí tí mo wà lọ́rùn kọ́ Adébóyè wà. Ipò yóò papọ̀. Ó junior sí mi láàrò. Bàbá Adébóyè. I am a prophet. A prophet is born but not trained. Yes. Adébóyè became a bishop after being a professor of mathematics. So kó má jókòó sílé máa ṣeré. Ó dẹ̀ rí pé òun lè play game ọ̀rọ̀ Christianity pẹ̀lú Sunday school Bible lesson dógbó ẹ̀ òun lè fi jẹ́ ó dẹ̀ jẹ́. So yàtọ̀ sí mi sí tí mi ò gbọ́dọ̀ fọkàn ìyàwó níyàwó mi ò dẹ̀ gbọ́dọ̀ parọ́ tí mo bá parọ́ tán bá fi vision hàn mí ṣé mo fẹ́ pèrè àmì ní acting prophet ní àbí retired prophet àbí prophet tẹ́lẹ̀ ẹ jẹ́ ká ìpàdé fún bàbá wa tó wọlé nígbà kan rí wòlíì ni wọ́n. So level àwọn Adébóyè lè sọ apology level àwa ò sọ apology ó dàbí ìgbà tá ń fi aṣọ dúdú ya fọ́tò láyé ọjọ́ yẹn wọ́n máa sọ fún ìyá mi ìgbà tó ń fẹ́ ṣe fọ́tò ní registry wọ́n ní kó máa wo ẹyẹ ẹ má wẹyẹ ẹ má wẹyẹ ẹ wẹyẹ ṣé àwọn ló pe ẹyẹ yẹn wà bẹyẹ ló wà àbọ̀n fi tàn wá. So Adébóyè ní right òun ló ṣe ọ téèyàn bá ṣọ̀rọ̀ sọ ó lórí ọ̀fẹ́ àti ṣe sọ́rí torí ìgbà tó lóun wo gbogbo bíbélì kò sí ibi tó ń kọ́ sí. Then again ó tún fẹ́ mú mi lọ kọlu Adébóyè lẹ́ẹ̀kejì àbí lẹ́ẹ̀kẹta omi ò dẹ̀ ní wọ́rì mo máa kọlu máa kọ ṣe kó ti béèrè kò sẹ́lẹ̀ tó kàn ẹ́ náà ṣe bí wọ́n lè béèrè question máa tójú ẹ̀ fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ tójú àwálẹ̀ o torí apology tó yẹ kó ṣe ṣìpọ̀ kì í ṣe yọkan yẹn o torí wọn ló béèrè ń sìn o because after God is Jesus, that's the son. Yes. Then after Jesus is the angel. After the angel, we come again to the prophet. Then what brought about prophet? First, Deuteronomy 8. Deuteronomy 8:18. He said, 8:18, because he said, because you refuse to come to the mountain, I am going to raise a prophet amongst you. Whatever he does says is from me. Yes. Then clause kan tó wà ńbẹ̀, if the prophet now tó bá tó wá jọ ní ìgbéraga tó sọ ọ̀rọ̀ yìí láti inú ara ẹ̀ tí mi ò rán yẹ̀yẹ́ aṣojú yín. Ó dàgbà tí Adébóyè sọ fún mi pé ẹ má dá wòlíì kankan lóhùn ní Nàìjíríà o ẹni tó máa jẹ president yìí Olúwa ò tí ì fi hàn. Somebody mọ̀ dẹ̀mọ̀ pé ọ̀rọ̀ mi ní mo láti dá lóhùn pé will you make sure nu. What do you know about prophecy? You are just a carnal person. So automatically, the even king yẹn ẹni tó fẹ́ jẹ president ẹ̀ pàpà ti wọ́ọ̀dọ̀ ẹ̀ ó ti gbàdúrà fún òkàn mọ̀ ní òríran. Nígbà tí ìyàwó ẹ̀ máa gba certificate pastor ó pè ní Abraham. Ẹ̀yin tó fẹ́ pé ó ti gbàgbé lọ play video ẹ̀ padà ó lòun wá rí. So ẹni tó gbè lábrahamu lọ́jọ́ yẹn àṣẹ ti rọ̀ mọ́ láti 2015. So the next president is Bola Ahmed Tinubu. And then after the election, Bola Ahmed Tinubu won. Is that not so? Yes. So automatically, question to be Deuteronomy 8:18. Olúwa Ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde fún láàrin rẹ nínú àwọn arákùnrin rẹ bí èmi ó ní kí ẹ̀yin kí ó fi èsì. And that's all. Then kejì ó ti wá sọ pé Deuteronomy 29:29 only the hidden thing belongs to the Almighty. Ṣùgbọ́n ẹni tó bá ti fi hàn ẹni tó bá ti sọ tiẹ̀ fún kó dì mú
Then he now said in the book of Amos 3:4-10, only I will never do anything without telling what? A prophet. Then when you look at the book of 2 Kings 3, from verse 4, 5, 6, 7, he said, is there any musician? Then they now sing. Then the message came. Then when you look at what he said again in Deuteronomy, in 1 Samuel 16, only ènìyàn mi wo ojú, Olúwa ń wo ọkàn. Adébóyè lè lálàá. Òtó bá lálàá àwa náà la ṣe máa túmọ̀ ẹ̀ fún. Wòlíì ló máa gbé lọ́tọ̀. Kò lè lálàá kó mọ̀ túmọ̀ àlá. Wọ́n rí pẹ́lú mi alálàá wọn náà aládìmọ̀ lálẹ́ ní burú kan. Mo jábọ́ lẹ́yìn ọ̀kadà. Gbogbo àwọn èèyàn pélé mi lórí. Ó dẹ̀ ní ìyá Kàfáyá àti ìyá ṣe mí lórí tó ń ta àmàlà ní Agége. Àwọn méjèèjì ló fi ń fọ́ra láàrin ọ̀sẹ̀ tó ń bá sùn. So kì í ṣe èyàn ọ̀kadà ló ti jábọ́ ò máa lu mágùn ní. Ó dẹ̀ ti gùn kò sígbà tí ò nílùú. Ọmọdé ọrùn mi rántí ará Iléṣà tó lu mágùn. Nígbà tó lu mágùn tán ní ó ní mi àtàkẹ́ta ló ti bẹ́ẹ̀dì ó bẹ́ẹ̀dì àwọn bẹ́ẹ̀dì olóko ayé ọjọ́ yẹn ló dì mú Ọlọ́run ti ta méjì bọ̀ tó ní tàkẹ́ta gbàtọ́ máa ti torí pé kò tàkẹ́ta kan ní pé òun bì. Ó dẹ̀ bí ó dẹ̀ ń rẹ̀. Ó lẹ́dẹ̀ ń wò mí níran mọ́ ń lọ́re ni. Ó ń lọ́re ni. Ṣùgbọ́n òun ló ń lérí pé òun ní tàkẹ́ta. Ó tó ti lú already. Automatically ìyàwó níyàwó ni. Ó dẹ̀ ní tiẹ̀. So báwo lọ́nà tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ nígbà tó kò ti dalẹ̀. So question tó béèrè. Ó lè padà wá torí nǹkan tó yẹ kó ṣe sọ́ọ̀rì fún pọ̀. Ó yẹ kó sọ fún wa nípa open heaven. Bóyá àjà ni heaven yẹn ti open. Bóyá abúlé Ẹ̀gbá ló ti open. Bóyá Ìkirè ló ti open. Bóyá Ẹ̀sà Òkè níbi tóun ti dàgbà ló ti open. Bóyá kó tó pàdé Akíndọ̀yọ̀mí ó yẹ kó ṣe sọ́ọ̀rì lórí torí heaven kankan ò open. Ibi tó jò yìí ti ń wá kì í ṣe ọ̀run òbí nìkan ló kàn kọrin pé ọ̀run lẹja ti wá sáyé kì í ṣe ọwọ́ ọmọ ènìyàn ọ̀run lẹja ti wáyé ìyìn náà ibi tó ti ń wá yẹn hailstone yẹn ibì kan ló ti wá that's the book of Joshua 10 to the end so automatically ó yẹ kó tó ṣe sorry lórí yẹn then ìkejì tó yẹ kó ṣe sorry ọjọ́ tó lọ mú ọ̀pá wá tó na ọ̀pá sókè láàrin àwọn èèyàn tó pọ̀ yẹn ẹ lè gbé fídíò yẹn náà jáde ẹ jọ sà kí ni ìtumọ̀ ọ̀pá yẹn àbí ó fẹ́ di Mósè ní tòdó bá pé ó fẹ́ di Mósè pé ó fẹ́ la òkun pupa já so bóyá ká wá lọ sí ibi tí òkun àti ọ̀sà ti pàdé lẹ́kọ̀ọ́ kó wá wá fi ọ̀pá yẹn kó fi ṣe torí nǹkan tó kó múra wọn yẹn kò bọ́ sí dẹ́nì kẹta kí ló fà Tádébóyè fi mú kóńbù wá sí church tó fi ní káwọn èèyàn máa yarun sẹ́yìn ọ̀tá aṣubú tó bá dẹ̀ tó yarun síwájú wọ́n máa make progress ẹ̀ẹ́dẹ̀ kúrò lójú kan ẹ jọ sá ṣé àwọn irọ́ wọ̀nyí ò tóbi because he said in the book of Deuteronomy ìwọ ló bẹ̀rẹ̀ question o torí ìgbà tó òun ló tún sọ ní when you look at the book of Genesis 47 in Genesis 47 1-10 only this is my father ṣé o rántí pé ọmọ yẹn ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ in Genesis 39 1-5 only the moon and the 11th star bàbá ẹni gbẹ́nẹ̀ sọ̀hún how can the moon and the 11th star wá láti ilé ọba náà ọba àtijọ́yè àbí so ọjọ́ tí ó introduce bàbá ẹ̀ ó wà lọ́wọ́ ọ̀tún ọba bàbá ẹ̀ àtàwọn àbúrò ẹ̀ ní kábíyèsí o ṣé kábíyèsí yẹn ò dé ẹni tó jókòó síwájú ó dọ̀dọ̀ ẹ̀ so àsọtẹ́lẹ̀ àti bó ṣe ṣe nìyẹn then tó bá dẹ̀ tó wá wò ó àìmọ̀ náà ó ṣe ó máa jẹ́ kéèyàn rọ́ọ̀lù wàhálà àwọn wọ̀nyí orí wọn máa ń wú tán bá lọ́pọ̀ èèyàn wájú wọn máa ń misbehave ó pẹ̀lú nǹkan tó ń ṣe bàbá Adébóyè ó ń jábọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan irú kọ́ǹbù yẹn ń sè tó ní kan yarun síwájú níbo ló wà nú Bíbélì pé ká mú kọ́ǹbù wá sí church báwo ló ṣe lè pín kọ́ǹbù lémi lọ́wọ́ ń bì báyìí àbí kí n ló fáwọn ọmọ jọ ní kọ́ǹbù èmi ti fárun ti pẹ́ tí màá fi ṣe àwọ̀rí mi ni so àbísà ìwọ ló bèrè question má serious pé bó ṣe tún ṣe ìmì òrò torí ọ̀rọ̀ tó fẹ́ ṣe bẹni pé mi mo yọnu sọ ìwọ fúnra jẹ́jẹ́ mi mo wà ní o so lẹ́yìn tí yẹn kúrò ìtì kọ́ǹbù yẹn ẹ jẹ́ kó ṣàlàyé ẹ̀ dẹ́kí ló wá fà á tó fi lé ó ní tó bá ti yanu sẹ́yìn ọ̀tá rẹ̀ ogun àwọn ọmọ ọjọ́ ti ṣe amen ó ní tó bá dẹ̀ tó yanu síwájú progress all the way ẹ jọ sá níbo ló ti rí àwọn ìrọ́kà àbọ̀ ti ṣe jẹ́sítà rí
báwọn tó ń ṣe tó máa ń dẹ́rìn pààyàn yẹn àwọn ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù bí a ti alájẹjì. ṣe rí ní University of Lagos tó kọmọ mass yẹn ẹ jẹ́ kó tún wo mẹ́ta yẹn kó tún padà wá bá wa ṣe sọ́ọ̀rì then kó tún ìkẹrin kí ló ṣẹlẹ̀ tó fi hate àwọn ọmọ Akíndayọ̀mí kó wá sọ fún àgbáyé tí àwọn ọmọ Akíndayọ̀mí ò fi nípò kankan nínú rìdíìmù lẹ́ni kó ọmọ ẹni náà náà rán 10 years ago pé ìjọsà ẹ fún àwọn ọmọ yìí ní ẹ̀tọ́ wọn kan máa lọ Ọlọ́run rán yín. ìsí wọn ọmọ gbé jáde. And when you look at what he said in the book of ṣé o rántí pé 1 Samuel 3 ní 19 down Olúwa Samuel gbóhùn nígbà tó tó wá di 4 Samuel 7 wọ́n ní àwọn ọmọ Samuel wọ́n fi wọ́n joyè bíṣọ́bù ṣùgbọ́n oyè bíṣọ́bù tó ń jẹ they cannot perform. Then later chapter 8 àwọn ọmọ Ísírẹ́lì wá lọ bá Samuel pé Samuel lady kan tó ṣẹ̀ wá jọ ìníwá yín kan táwọn ọmọ ẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ gold lórí ọ̀rọ̀ epo lórí ọ̀rọ̀ kíní yóò pọ̀ sí jọ yan ọba fún wa ọ̀rọ̀ familiarization yìí ti fẹ́ pọ̀ jù kó má jọ ọ̀rọ̀ ẹbí nìkan. Wọ́n yan Samuel ló ń fẹ́ lọ bọ́lọ́hun sọ̀rọ̀ nígbà tó máa bọ́lọ́hun sọ̀rọ̀ láàrin òru the Lord was even telling in chapter 8 hearken to their voice. That's verse 4, 5, 6. So automatically then now Olúwa náà sọ fún Samuel pé gbọ́ ohùn wọn náà fi ọba jẹ fún wọn. fi jẹ fún ti fẹ́. That's all. So when you look at it then tó bá tún wo chapter 4, 5, 6 Olúwa sọ fún Samuel ó sọ fún Eli ó ní Eli ó ní ọjọ́ kan ní Ófínì àti Fíníásì máa kú one day kéèyàn sọ pé àwọn ọmọ méjèèjì ọjọ́ kan ló máa kú then ọjọ́ yẹn pàápàá àpótí ẹ̀rí àti pẹpẹ ayé máa wọ there is no be confusion. Eli ò dáhùn Eli wọ lọ́rùn àwọ̀ ẹ̀bẹ̀ kò bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ nígbà tó tún kúrò tí wọ́n padà wá bá ní chapter 4 wọ́n ní Ófínì àti Fíníásì ẹni tí ó mú ìwà dáhùn pé ó wí pé Ísírẹ́lì sá níwájú àwọn Fílístìn ìṣubú náà sì pọ̀ nínú àwọn ènìyàn àwọn ọmọ rẹ̀ méjèèjì Ófínì àti Fíníásì sì kú wọ́n sì gba àpótí ẹ̀rí Ọlọ́run. Màkálọ̀ ó sì ṣe nígbà tí ó dárúkọ àpótí Ọlọ́run ó ṣubú sẹ́yìn kúrò lórí ìjókòó lẹ́bàá bodè ọrùn rẹ̀ sì ṣẹ́ ó sì kú nítorí tí ó di arúgbó tán ó sì tóbi ó sì ṣe ìdájọ́ Ísírẹ́lì ní 40 ọdún. So question to béèrè yẹn kàn béèrè lọ́wọ́ ẹ̀. Look at what I've been saying, Dr. Lamina. Tó ń sọ lọ́wọ́ sí Damina. Ibẹ̀ Damina. Question.